tó kí gbogbo ọmọ odù tó dá wà gbogbo ọmọlúàbí gbogbo ọmọ kóòtù òjíbé jákèjádò àgbáńlá ayé Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ tèmi. Mo kí n káàbọ̀ sí ẹwà èdè Yorùbá níbi tá a ti ń ka ìwé aládùn ní Àjà ló lẹ́rù látọwọ́ bàbá wa Ọládẹ̀jọ Òkédìjí. ṣé ẹ rántí ibi tá a bá ìwé yìí dé? ṣé ẹ rántí ibi tá a bá dé? mo rìn àtẹ́lẹsẹ̀ mi fẹ́rẹ̀ sí mọ́lẹ̀, gbogbo ẹsẹ̀ ló sì ń ro mí, tí gbogbo itan ń dùn mí, tí gbogbo ìbàdí sì ń kan mí. mo wá pinnu pé n ó jalè lẹ́ẹ̀kan ṣoṣo sí i, wípé owó tí mo bá rí ń bẹ̀ n ó so mọ́ nǹkan kan lọ́rùn, n ó mọ̀ fi ṣe òwò kan. nígbà tí mo bá rí nǹkan pawọ́dà n ò ní jalè mọ́, nítorí ẹ̀wọ̀n lílọ ti sú mi pátápátá. Tàfá ní ló wá jẹ́ kó jalè lálẹ́ yìí. Sàlámì ní ó ṣeun ìgìrìpá. nígbà tí ilẹ̀ ń ṣú lọ lẹ́ẹ̀kan, mo rí ọ̀gá mi àtijọ́ kan báyìí, mo sì kó moro fún wọn. wọ́n sì ní àwọn ràn mí lọ́wọ́. wọ́n ní àwọn ọmọ ibì kan tí owó tí ó tó àpò 12 wà. wọ́n ní bí mo bá lè fògiri wọlé jí owó náà gbé, àwọn ò fún mi ní àpò 4 ńbẹ̀. mo wá rò pé n tó lè ràn mí lọ́wọ́ gan nìyẹn. bí ọwọ́ mi bá tẹ odidi àpò owó 4, bó ṣe ẹja tútù tàbí panla n ó mọ ràtà, n ò sì ní jalè mọ́ láéláé. èmi náà wà déèyàn gidi, n ó di ẹni tí ń mú fàájì kiri láàrin ìlú. bí mo sì ti gòkè dẹ́yìn náà lẹ́jí yẹn. nítọ́lọ́hún o, n ò mọ̀ pé léyìn ni wọ́n ní kí n wá fọ́ o. bí mo bá fura pé léyìn ni kí ni ìbá sún mi débẹ̀. ǹbá yára fa etí mi méjèèjì ǹbá sá lọ ni. mo tiẹ̀ lè tì torí ẹ̀ sá kúrò nílùú. ibi tí ń pa mí ló sún mi débi olè jíjà lẹ́ẹ̀kan yìí, nítorí mo ti fẹ́ pátì. ibi ló ń dààmú ọlọ́run tó wò ó, ọlọ́run tó wò kì í ṣe ajákájá o. Lápàdé ní kí ni mo ti sọ? mo lo ti forúkọ sí tẹ́lẹ̀ tó ń jẹ́ Làǹbòròkì. bí o bá ti sọ báyìí fún mi láti bẹ̀rẹ̀ ni, bóyá ìyá rẹ̀ ìbá má tó báyìí, tó sì wá wa ìyá mu bí ẹ̀kọ́ yìí. ọ̀jẹ̀ tán ò tún wàá mu. wá sọ fún mi báyìí o, ta ni ẹni tí ó tọ́ka ilé mi fún ọ pé owó ńlá wà níbẹ̀? Sàlámì ní purọ́ níyì ẹ̀tẹ̀ ní jásì, Táíwò Dùgbẹ̀ ni. wọ́n ní ẹ̀rí àwọn jẹgba owó náà lọ́wọ́ àwọn ni. wọ́n ní bí àwọn ti ṣẹ̀ṣẹ̀ jọ sọ̀rọ̀ tán nípa owó náà pẹ̀lú yín ni àwọn pàdé mi yẹn. wọ́n ní ó dá wọn lójú pé inú ilé yìí náà ni owó náà wà. ẹ ò tí ì ráàyè kó lọ sí báńkì. wọ́n ní yàrá yín ni yóò sì wà. Lágbàdé wòkè títí ó mú sìgá kan ó fi ná sí i. ó gbójú sókè, ó wo àjà ilé, ó mu sìgá rẹ̀, kò wúkọ́ kò fọhùn, ó dákẹ́ sírísírí, ó ronú lọ gbà. ńgbà tí sìgá rẹ̀ bẹ̀rẹ̀ sí ní jóníka, ó sọ àjókòó rẹ̀ nù, ó mú sìgá mìíràn, ó tún sáná sí i. ó wá ní àánú rẹ̀ ṣe mí púpọ̀ Sàlámì, ṣùgbọ́n bí ọ̀rọ̀ yìí ti rí yìí, n ò ní lè ràn ọ́ lọ́wọ́ bí ìbá ti wù mí láti ṣe. bí ilẹ̀ bá ti mọ́ ni n ó mú ẹ̀sùn rẹ lọ tẹ̀sán àwọn ọlọ́pàá láti fi ẹ̀sùn kàn pé ó wọlé wá bá mi láti pa mí. bí kì í bá ṣe Táíwò lọ́rùn wá ni, bóyá ń bá panu mọ́, bóyá ń bá bù ọ́ láṣìírí. ṣùgbọ́n bí mo bá ní mo dákẹ́ báyìí, bí Táíwò fúnra rẹ̀ bá lọ ńkọ́? ìyẹn ní bó bá wá ṣe pé mo sùn lọ lẹ́ẹ̀kan yẹn ńkọ́? ṣé bí ọba ti fi ọ̀bẹ rẹ̀ dóńbò mi bí ẹran ni. lẹ́yìn tó bá ti dóńbò mi tán, nǹkan lọ́ba ẹ̀sẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní máa wá owó náà. ṣé inú Táíwò á ṣe dùn bí ó bá gbọ́ pé ó pa mí? bí ó bá wá ṣe pé mo ti kú, ta ni bá máa ṣàánú rẹ báyìí? ohun kan ṣoṣo ni mo lè ṣe tí mo lè fi ràn ọ́ lọ́wọ́. ìyẹn ni pé kí ẹjọ́ tí ń rò mọ́ ọkọ mọ̀ nìkan tó bẹ́ẹ̀, kí n sáà kàn fi ẹjọ́ kàn ọ́ wípé ó wá sí ibi tí Lágbàdé dẹ́rìn yìí, tí ẹnìkan fi kanlẹ̀kùn gbàgbà nísàlẹ̀. Lágbàdé yọjú sí olúwa rẹ̀, ó sì rí i pé Áùdù ló dúró lẹ́nu ọ̀nà nísàlẹ̀ lọ́hùn-ún. Áùdù kọ sí i lọ́ọ̀kan pé Lágbàdé ó tí ì sùn ní. Lágbàdé ní ẹ mọ̀ kó sọ wá o, ẹ kú àjò, ẹ kú bọ́tò nínú iṣẹ́ yín tẹ̀ ń ṣe. olè ọ̀tá fèrè nígboro mọ́,
gbogbo àwọn afògiri ló ti wáṣẹ́ sí i. àwọn ọlọ́pàá ti lé gbogbo àwọn oníṣẹ́ ibi kúrò láàrin ìlú Ìbàdàn. ẹ kú sí ọba, ẹ kú wàhálà náà, kò ní rẹ̀ yín o. Áùdù ní Lápàdé, dákun sílẹ̀kùn náà, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ kan láṣìírí. ọ̀rọ̀ èmi rẹ ni, kì í sọ̀rọ̀ ṣẹ́ wa. sílẹ̀kùn jọ̀ọ́. Lápàdé rán Ìgìrìpá lọ sàlẹ̀ lọ sílẹ̀kùn. òun àti Áùdù sì jọ gòkè wá. Lápàdé ń ronú pé òpin ní sọlá. òjì pé kì í yan gan. kọ́ máa bọ̀. Áùdù tí ì wọlé tán tó fi wí pé ọ̀dọ̀ rẹ tilẹ̀ ní tàfà kó wá pátápátá báyìí. àti Sàlámì Kẹ́ńbẹ́rú. ọ̀rọ̀ yìí mọ̀ tí wá kò ní kékeré. bí ìwà délé odi yín nísinsìnyí. Lápàdé ní Ìgìrìpá ò ní kó wá síbi yánnyán. sísọ tí ẹ̀yin ọlọ́pàá ń sọ ìlú ló pọ̀ tó bẹ́ẹ̀ tí mo fi gba ẹlòmíràn fúnra mi láti máa wá sọ mi nínú ilé mi láàrin ìlú Ìbàdàn. ọpẹ́lọpẹ́ sísọ tí ẹ̀ ń sọ ìlú. Sàlámì Kèfèrí àbẹ tí ń pè é bá ti pa mí sórí bẹ́ẹ̀dì lóru yìí. bó bá sì wá dàárọ̀ ìbá wá gbé òkú mi lọ sádé Ọ̀yọ́ láti lọ ṣèwádìí ohun tó pa mí. wọ́n wá rí bí ẹ ti ń sọ ìlú tó. Áùdù ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ Lápàdé, bí ènìyàn kò bá mọ nǹkan kó sì gbé ẹnu rẹ̀ lọ́wọ́. ara nǹkan tá à ń sọ fún yín nìyí tí kì í yé yín. mo fi odidi ọlọ́pàá kan síwájú ilé rẹ láti máa sọ láti nǹkan bí aago 9 alẹ́ àná. òun náà ló sì wáá jẹ́ kí a gbọ́ pé olè kan fẹ́ gun ògiri ilé rẹ̀. bí ọlọ́pàá yìí ti rí lọ sáré wá sí tẹ̀sán láti wá sọ fún ọlọ́pàá tó wà níbẹ̀. onítọ̀hún wá fi tẹlifóònù pè mí. èmi tí mo ti sùn gbàrà tí mo délé nítorí ó ti rẹ̀ mí. bí mo ti gbọ́ iṣẹ́ tí wọ́n rán sí mi láti tẹ̀sán yìí, mo fò sínú mọ́tò mi, mo sì ń bọ̀ níyìn tààrà. ó sì wá sọ pé a kò ṣiṣẹ́ wa. kí ni àbá tún ṣe rí? a ò sáà lè tẹ́yìn lọ́rùn. kí Áùdù ó tó sọ̀rọ̀ tán, gbogbo àwọn tí ń gbọ́ ti kú sẹ́rìn-ín. wọ́n rẹ́rìn títí wọ́n fi bẹ̀rẹ̀ sí u. Lápàdé ni ó kọ́ fọhùn, ó ní ẹ kú iṣẹ́ gbà. ọlọ́pàá rẹ tí ó rí olè tí ń gun ìgànná tó fẹsẹ̀ fẹ́. ṣé bí èmi bá sùn lọ nígbà náà, ńgbà tí ìwọ bá dé nísinsìnyí ọba máa bá òkú mi sọ̀rọ̀ kọ́. bí Lápàdé ti ń sọ̀rọ̀ lọ nìyí o. lẹ̀kùn tó wà láàrin pálọ̀ àti yàrá sọ gbàgà. kọ́kọ́rọ́ sì yí sí i nínú yàrá lọ́hùn-ún. Lápàdé sáré sí i. ó yí àdáwọlé ilẹ̀kùn wò, ó yí àdáwọlé ilẹ̀kùn wò. ó sì rí i pé ó ti tì pínpínpín. ìyẹn ni pé ẹnìkan wà nínú yàrá lọ́hùn-ún. ó sì ti ti ilẹ̀kùn mọ́ra rẹ̀ sínú yàrá. kò sí ibi tí olúwa rẹ̀ lè gbà wọlé ju ibi tí Sàlámì gbà wọlé lẹ́ẹ̀kan náà lọ. ó ní láti jẹ́ pé olè tó ẹ̀sẹ̀ wọlé yìí kíyèsí pé kò sí ẹnikẹ́ni nínú yàrá mọ́. wọ́n bá gba ojú fèrèsé wọlé. gbogbo àwọn tó wà ní pálọ̀ ni ó ta gèrè tí wọ́n sì wo ọ̀nà yàrá náà. wọ́n jọ wé pọ̀ pé ta ni wà nínú yàrá kẹ́. Tàfá fi kún un pé abẹ́ ò tilẹ̀kùn lọ́hùn-ún. wíńdò Áùdù ló dáhùn. ṣíṣí sílẹ̀ ni wíńdò ṣí sílẹ̀ ní yàrá. òun náà ló jẹ́ kí n náà pè ọ́. bá máa lọ nì. ńgbà tí n ò rí olè kankan kó máa gun ògiri, ṣùgbọ́n mo kíyèsí pé o kò ti wíńdò ni mo ṣe pè ọ́. kí n wí fún ọ pé kí o ti wíńdò yàrá rẹ. Sàlámì wá kú sẹ́rìn-ín. ó rínrín ó ní ẹ̀yin sáà ni ẹgbọ́n àti Lápàdé àti Áùdù, ẹ kò wá rí báyìí pé wèrè ní orúkọ gbogbo yín. owó tí mo wá lẹ́nìkejì mi ti gbé lọ yẹn. èmi àti ẹnìkejì mi ti rò ó tẹ́lẹ̀ pé bí Lápàdé ò bá sùn, a fẹ́ mọ béèrè lọ́wọ́ mi bí ọwọ́ rẹ̀ bá tẹ̀ mí. a ti mọ̀ tẹ́lẹ̀ pé pálọ̀ ni yóò gbé mi wá. a ti ṣètò pé bí èkejì mi bá gbọ́ ariwo ìjàkadì kí ó dúró díẹ̀ kí ó tó gòkè wọ yàrá kí ó sì kó owó náà lọ ní tirẹ̀. òun ráàyè farabalẹ̀ wá owó náà ńgbà tí a wà ní pálọ̀ níyìn ju bí èmi ìbá ti ráàyè wá bí Lápàdé bá sùn sínú yàrá. nítorí èmi ìbá mọ bẹ̀rù pé Lápàdé lè tají. ọgbọ́n tí a dá nìyẹn, ó sì ti ṣiṣẹ́ dáadáa báyìí. a ti pinnu pé bó bá ti rí owó náà tí ó sì fẹ́ máa sọ̀kalẹ̀ lọ kí ó sọ ilẹ̀kùn pálọ̀ òde gbàgà bí ó ti ṣe yìí. bí èmi tilẹ̀ lọ sẹ́wọ̀n báyìí,
èkejì mi ti fọwọ́ ba ohun tí yóò fi máa tọ́jú elédè mi. Lágbára owó Lápàdé, Táíwò kankan rán mi níṣẹ́ rárá o. Àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wa ni wọ́n ti sọ pé Lápàdé gbé owó kan pamọ́. Àwọn ni Táíwò rojọ́ fún tí wọ́n jẹ́ kí a gbọ́. Ọ̀rẹ́ mi sì ti gbé owó náà lọ ní ẹgbọ́ yẹn. Ẹni ṣiṣẹ́ wà lóòrùn, ẹni máa jẹ́ wà ní bòógì. Áùdù ní Sàlámì, kí ni orúkọ èkejì rẹ̀ ọ̀hún? Sàlámì tún bẹ̀rẹ̀ sí rẹ́rìn kéékèèké. Ọgbà ẹ̀gbẹ́ mú, omi sì ń dà lójú rẹ̀ méjèèjì. Ó ní ẹ mọ̀ bí mi. Ni Tàfá bá wí pé ẹ má mà jẹ́ kí orúkọ tí Sàlámì pè wá mọ́ wa lára. Ẹ má jẹ́ kí ó fi ọ̀rọ̀ játíjàti tó ń sọ yìí dá wa dúró jèrè. Ẹ já sáré lọ pàdé olè náà nísàlẹ̀. Ọgbọ́n tí Sàlámì ń dá ni pé kí ó fi ọ̀rọ̀ játíjàti wọ̀nyí dá wa dúró kí èkejì rẹ̀ lè ráàyè sá lọ. Sàlámì wá túbọ̀ múra sí ẹ̀rín rẹ̀. Orí ẹ̀rín rẹ̀ ló wà tí gbogbo àwọn yòókù fi tú jáde tí wọ́n sì sáré lọ sí ìsàlẹ̀. Bí wọ́n ti ń sọ̀kalẹ̀ lọ, wọ́n ń kébò sí olè. Gbogbo ilé jí kíá, wọ́n sì lọ dà sí títì. Oníkálukú ń sáré káàkiri. Wọ́n ń wá ẹni tí ó sáré sọ̀kalẹ̀ àkàbà ní yàrá Lápàdé. Láìpẹ́, Tàfá bẹ̀rẹ̀ sí kígbe, ó ń re, mo ti mú un. Gbogbo wọn sáré lọ sọ́dọ̀ rẹ̀, bẹ́ẹ̀ ló ń ké, ọwọ́ mi ti tẹ̀, ó níyì. Ẹnìkan ń jà pìtìpìtì lọ́wọ́ Tàfá ní tòótọ́. Tàfá gbá a lọ́rùn mọ́, ó sì ń jà pìtìpìtì. Nígbà tí àwọn yòókù débẹ̀, wọ́n bá a pé ẹni tó wà lọ́wọ́ Tàfá kì í ṣe olè, bí kò sí ọ̀kan nínú àwọn aráalé. Àsìmú pátápátá ni, àjẹ́ pé wọ́n lè ti sá lọ nìyẹn o. Ara wọn ni wọ́n sì wá ń sìmú dípò olè. Inú bí àwọn kan rẹ́rìn-ín. Wọ́n sá ń kí ẹni tí Tàfá sìmú pẹ̀lẹ́. Òun náà ń fọwọ́ ra ibi tí Tàfá ti fọwọ́ fún un lọ́rùn. Oníkálukú padà lọ sí yàrá rẹ̀, ṣùgbọ́n Áùdù kò bá Lápàdé gòkè mọ́. Ńgbà tí Lápàdé padà dókè, kò bá Sàlámì ní pálọ̀. Òun náà ti sá lọ. Ńgbà tí gbogbo wọn sọ̀kalẹ̀, ó tilẹ̀ rí agbádá Lápàdé kan lórí ìkọ́. Bó ṣe wọ́n ń kọ́, Lápàdé faraya wà yìí. Ó bẹ̀rẹ̀ sí ru bí ọṣẹ. Ó gbójú sókè, ó tún wọlẹ̀. Ọ̀kẹ́rẹ́ ti gorí ìrókò. Ojú ọlọ́dẹ wá dá. Èwo ló tún kù? Àtìrì àtójú owó ti rámù nígbà. Tàfá ń tù ú nínú, ó ń dá a lára le. Ṣùgbọ́n kí la lè fi bẹ̀rin tí ìkookò pa ìyá rẹ̀ jẹ́? Ṣé ká sọ pé bẹ́ẹ̀ ni ìkookò máa ń ṣe ni? Àbí á pé kó mú sùúrù, yóò tún ní ìyá mìíràn. Babaláwo òkè ọ̀hún, wọ́n kó o nífà, wọ́n gbà á lóbìnrin. Ọ̀pẹ̀lẹ̀ tí ìbá rí padà bá ajá gbé. Ẹ bá mú ajá kó sí kànga. Ilé tí ó padà sí ẹlẹ́gbiná. Èwo ló tún kù? Tàfá ní bí àwọn ọlọ́pàá oníkàtìkàtì wọ̀nyí ti bà nǹkan jẹ́ nìyí o. Bí àgùntàn lásán tú lórí ìso, wọn ò lè dá mú. Ká tó wá sọ pé irú àwa tí a lè kó wọn tà yìí, tí wọ́n ní àwọn ń wá kiri. Mo bá mọ̀ pé ẹ kò ti wíńdò yàrá lẹ́ẹ̀kan ni, n bá ní kẹ́ẹ̀tì. Torí èmi mọ̀ pé àwọn ìpátá ilẹ̀ yìí ò ṣeé fojú di rárá o. Bẹ́ẹ̀ náà ni wọn ò sì ṣeé fọwọ́ kan mú o. Owó yẹpẹrẹ ò ràn wọ́n. Kàrímù alákòóbá ló ṣiṣẹ́ yẹn. Kàrímù ìdẹ̀ra ni wọ́n máa ń pè ó. Òun àti Sàlámì ni wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀. Wọn kì í yára wọn. Àfìgbà tí ọ̀kan nínú wọn bá lọ sẹ́wọ̀n. Alẹ́ òní yìí ni ọ̀kan nínú wọn ìbá ṣe wọ àtìmọ́lé. Bí kì í bá ṣe ti Áùdù tó dí wa lọ́wọ́, ń bà ṣe o. Lápàdé pòṣépòṣé, ó wá ní ẹjọ́ tèmi nì, kì í ṣe ti Áùdù. Nítorí ẹ̀mí ni mo jẹ́ kí Sàlámì lọ mọ́ mi lọ́wọ́. Bí n ò bá fi ilẹ̀ nínú pálọ̀ níhìn, báwo ni ìbá ṣe sá lọ? Ó tún pòṣé, ó ní Tàfá, ìwọ wá lọ sùn ní tirẹ̀. Ńgbà tí ilẹ̀ bá mọ́, a mọ̀ ń tá a ṣe. Bí gbogbo ọ̀rọ̀ ti ń lọ yìí, ó ń lójú bọ̀ díẹ̀díẹ̀ náà nu. Ó mọ̀ pé ìwòyí àná òun ò tí ì mọ Táíwò tàbí Jàǹpákó tàbí Sàlámì àti Kàrímù.
Tàfá gan ò tí ì súnmọ́ ohun tó báyìí rè. ó ní Ojúbọ náà nìyẹn kò lè pẹ́ jọjọ mọ́ tóun ó fèrè di ohun tí òun dáwọ́lé náà. ńgbà tí Tàfá lọ tán, Lápàdé ta ilẹ̀kùn yàrá rẹ̀ nípàá láti ṣí tipátipá. ẹ̀kẹta tí ó ta nípàá ni ilẹ̀kùn náà tó ṣí gbaragada. bí ilẹ̀kùn náà sì ti ṣí, Lápàdé rí ẹnìkan tí ń fò gba ojú fèrèsé jáde. ìyẹn ni pé Kàrímù wà nínú ilé. ń gbogbo ìgbà tí àwọn rò pé ó ti sá lọ, Sàlámì ló tún fọgbọ́n ta wọn pé Kàrímù jáde lọ ni. ńgbà tí ó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ wọlé ni, ó fi ọgbọ́n dá wọn dúró sí pálọ̀ kí Kàrímù lè ráàyè wá yàrá náà dáradára. Lápàdé fi ìka sẹ́nu ó ní irú aago wo ni mo gọ̀ lónìí yìí. ó bọ́ sórí ibùsùn rẹ̀, ó fẹ̀yìn lélẹ̀, kò rí oorun sùn, kò lè dijú. báwo lèèyàn ṣe lè sùn nínú irú ipò ìbànújẹ́ yìí? ọkàn rẹ̀ ń ronú oríṣiríṣi. ọ̀rọ̀ igbó ni òun fi bẹ̀rẹ̀, ọ̀rọ̀ olè sì tún wọ̀ ọ́. báwo ni gbogbo wọn ṣe kóra wọn dílọdìlọ báyìí? iṣẹ́ burúkú tó wà lọ́wọ́ àwọn arúfin wọ̀nyí ọ̀mọ̀mọ́ níwọ̀n o. ó wá tún ìpinnu rẹ̀ ṣe pé òun ní láti tọpa àwọn oníṣẹ́ ibi náà títí ọwọ́ òun yóò fi tẹ̀ wọ́n, tí òun ó sì kó wọn lé ìjọba lọ́wọ́. kò kọ́ kí ó gba òun lákòókò púpọ̀, kò kọ́ kí ó ná òun lówó. òun kò ní kúrò nídìí rẹ̀ títí òun ó fi bá a já, títí òun ó fi rí òpin rẹ̀. ọ̀rọ̀ náà ń ta kókó sí i lóòótọ́. àwọn arúfin náà sì ti wá bẹ̀rẹ̀ sí dọdẹ òun, tóun ní kó wọn máa wá wọn kiri. inú rẹ̀ dùn sá pé òun ti yára mọ̀ tó mẹ́ta nínú àwọn tó lè máa wá òun kiri. ọkàn rẹ̀ kàn ń fẹ́ kí ó pa gbogbo ọ̀rọ̀ náà tì, ṣùgbọ́n ọkàn rẹ̀ kan tó ń fẹ́ kí ó máa bá a lọ. ó mọ̀ pé bóun ò bá dọdẹ wọn mọ́, àwọn ọmọ dọdẹ òun. níbi tó ti ń ronú báyìí ni àkùkọ ti kọ. ìyẹn ni pé ilẹ̀ tí ń mọ́ bọ̀ nìyẹn. kásá gbà pé òun ò sùn lóru ọjọ́ náà kọ́ nìyẹn. àjẹ́ pé kóun ó kúkú dìde ńlẹ̀, kóun ó lọ wẹ̀, kára ó lè lélẹ̀ díẹ̀ nítorí gbogbo ara rẹ̀ ní ń ro. tí ó dàbí ẹni pé ó ti wó wokowoko. bí òun bá dìde wẹ̀ báyìí òun ò lè jí pérépéré láàárọ̀ bí ẹni tí ó sùn dáadáa lóru. ṣùgbọ́n kò dìde, ó dùn ún wé ni kò dùn ṣe, kò lè dìde fò ó nítorí ara ń ro ó. àti dìde lọ wẹ̀ ó di iṣẹ́ bàbàrà lójú rẹ̀. ó ń yíra pàǹlẹ̀, ó kàn ń fẹ̀yìn ralẹ̀ bí ọlọ́bọ̀nbọ̀n. báyìí ni Lápàdé wá sùn lọ nígbà tí ilẹ̀ fẹ́rẹ̀ mọ́ tán, tí ó ti rò pé kò lè sí oorun mọ́. sí oorun nígbà tọwọ́ ọmọdé. ńgbà tó ń wo oorun kò rí sùn. ńgbà tó wá fẹ́ dìde láti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀, oorun ní kó ká lọ síbì kan náà. bẹ́ẹ̀ ni iṣẹ́ oorun ò ṣeé kọ̀. ó sùn lọ fọnfọn bí 30 ìṣẹ́jú. ó tó oorun wákàtí 6 lójú rẹ̀. báyìí ńlá parí orí 4. àkọlé tí ń bẹ ń bẹ, ebi ló ń dààmú Ọlọ́run tó wò. ìyá yín ni wọ́n ti dánu dúró fún tàkókò yìí. orí 5 láti tẹ̀ síwájú padà. àkọlé tí ń bẹ ń bẹ, ọ̀rọ̀ ọlọ́pàá tó. àkàndá ọ̀rọ̀ Awíkonko ṣe gbàgbé. èdè Yorùbá wuyì, àṣà Yorùbá rẹwà púpọ̀. ẹ jẹ́ ká gbìyànjú láti gbé èdè àti àṣà wa lárugẹ. tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. ẹ láìkí péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkonko. ẹ sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí àti àwọn chánẹ́ẹ̀lì mi tó kù. kùsẹ́ náà ní mo rí iṣẹ́ yá. lágbára Ọlọ́run iná ò ní tán wó yín, wàhálà àti ìdààmú ò ní wọlé yín. láìpẹ́ jọjọ á tẹ̀síwájú nínú ìwé ni Àjà ló lẹ́rù látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Ọládẹ̀jọ Òkédèjì. títí ìgbà náà n ò ní gbà burú sí, bẹ́ẹ̀ lẹ̀ ní gbọ́ sí mi náà. àjùwà ṣe o.